Omi o, omi omi, omi o, omi omi, omi ló gbé mi ró máa bómi ṣe. Omi ló omi dàgbà, èmi á bómi rẹ o. Ní kí gbogbo àgbáyé, ìbà Ọlọ́run, ìbà gbogbo ojú tó ń wò mí. Ẹ jẹ́ kójú mi ṣe. I Prophetess Wunmi Okoro multi-talented. Ìyá Bùbá gbogbo wọn lórí afẹ́fẹ́ no be fumble. Ẹ jọ̀ọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n sọ bẹ́ẹ̀. Olórin nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ẹ má máa rìn gèlè pàgbọ́n tí mi wéyè o. Àṣàgá onígèlè pàgbọ́n bẹ́ẹ̀ ni. Bó ṣe wù ni là ń ṣèmọ̀lé ẹni. Mi wá pe àkọlé òjijì ayé tèmi ní. Wọ́n ní ká mọ̀ mú mi mọ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ká mọ̀ mú mi mọ́ náà. Wọ́n dẹ̀ ní ká má ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni. Because ẹ jọ ń torí Ọlọ́run gbà tẹ́ni ẹ máa cancel pure water kúrò ńlẹ̀. Pé table water ní ká máa mu. Ẹ jọ ṣé gbogbo èèyàn ló lówó table water lọ́wọ́ ni. Ṣé gbogbo èèyàn ló lówó table water lọ́wọ́? Ṣírò àwọn tó jẹ́ wípé wọ́n ní májèsín bíi mélòó kan lé. Ọmọ mi pure water 4 ni ó mú kílé ò tó ṣú. Ìṣirò 200. Bẹ́ẹ̀ ni. Owó tá a fi ń ra báàgì ẹyọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ la fi ń ra ẹyọ kan nísìnyí. 16 ló dẹ̀ wá nú ẹ̀. Ẹ wá wà wọn tí wọ́n ní ọmọ ńlé tí wọ́n máa fún lómi. Ó ní iye tán máa mú lójúmọ́. Ẹ dẹ̀ ní ká máa mú mi tó mọ́. Number 1 nìyẹn. Number 2. Àwọn obìnrin tó jẹ́ pé àwọn nìyá, àwọn níyàwó, àwọn lọ́kọ nínú ilé pure water iná ń tà náà fi ń sọ̀rọ̀ ajé ìjọba. Pure water yìí ni wọ́n ń lò náà fi ń sọ̀rọ̀ ajé. Bẹ́ẹ̀ ni. Pure water náà fi ń sọ̀rọ̀ ajé nínú ilé. Tẹ́ obìnrin míì bá ti gbé pure water báàgì mélòó kan ó kọrí síta nìyẹn. Pure. Àwọn èèyàn máa pè ó ní pure water fáwọn ní pure water fáwọn ní pure water. Aránlé ẹ̀ láyà. Àwọn ọmọ ẹ̀ náà mú ń bẹ̀. Ẹ wá lẹ fẹ́ palẹ̀ mọ́ pure water kúrò ńlẹ̀. Àṣebí jàjò lẹ fẹ́ palẹ̀ mọ́ ńlẹ̀ tẹ́lẹ̀ ni. Àmọ́ ń sẹ́yìn palẹ̀ mọ́ pẹlẹbẹ kúrò ńlẹ̀ mọ́. Palẹ̀ mọ́ fònà gàwá tẹ̀lé ọ̀nà. Palẹ̀ mọ́ èlé mọ́. Ó wá jẹ́ omi pure water lẹ tún fẹ́ palẹ̀ mọ́ kúrò ńlẹ̀. Ṣé ká má mú mi mọ́ ni? Tó bá tiẹ̀ jẹ́ wípé ká má mú mi mọ́ náà ni. Àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé iná fi ń ṣiṣẹ́ ṣe nàún. Iná fi ń ṣiṣẹ́ ṣe náà fi ń rán ọmọ ní school náà fi ń ṣe gbogbo ẹ̀. Ṣé gbogbo èèyàn ló máa lówó bottle water lọ́wọ́ ni? Orí Ọlọ́run ò ní fara ni yẹn mọ́ fara ni wá. Ẹ jọ̀ọ́ nàún. Okay. Olódùmarè. Ẹni wọ́n fi ọ̀rá pure water wọ́n fi ń dá pàǹtí ilẹ̀. Ṣé ẹ ti rí? Mò ń bọ̀ lórí yẹn. Àmọ́ ìjọba ṣé rárá pure water tẹ́ni wọ́n fi ń dá pàǹtí sílẹ̀ yẹn. Àwọn tí wọ́n níṣẹ́ nínú ìlú tán jáde school ìyẹn náà tó kàn ṣiṣẹ́. Láyé former governor Isiaka Ajimobi, Bọ̀dá Isiaka, ó gba àwọn èèyàn ṣiṣẹ́, ó kó aṣọ yẹ́ẹ̀sì o, wọ́n kò sí wọn lọ́rùn. Tẹ́ ẹ bá rí láàárọ̀
kùtù hàì báyìí àwọn yẹ́ẹ̀sì wọn ti máa fọ́n sáré sí gbòòrò tó máa kílìnì gbogbo àdúgbò gbogbo ojú títì gbogbo ojú pópó wọ́n máa kílìnì ẹ̀ iṣẹ́ ni wọ́n ṣe ń gbà ẹ́ kódà bó bá páàkì mọ́tò síwájú ta àbò páàkì ẹ̀jọ́ sẹ́ni hà ó àwọn yẹ́ẹ̀sì o tó bá ti débẹ̀ báyìí pẹ̀lú yúnífọ́ọ̀mù wọn wọ́n máa palẹ̀ mọ́ mọ́tò yẹn ni ọjọ́ kan mọ́tò mi kan wà níwájú kí lorúkọ ìyànà yìí ná ẹlẹ́dìsá mọ́tò yẹn dẹ̀rẹ̀ mo fi ń distribute ọjà ni bẹ́ẹ̀ ni mi fi ń ta rẹ́kọ̀dù ni wọ́n wá páàkì ẹ̀ sí ìyànà ẹlẹ́dìsá láti máa lọ sí mọ́níyà wọ́n ń bọ̀ látọ̀jọ́ bẹ́ẹ̀ làwọn yẹ́sì oná bá pe nọ́mbà mi mo dẹ̀ kọ orúkọ sí Wùmí Òkọ̀rọ̀ fídíò center ni mo kọ síbẹ̀ nọ́mbà mi náà wà ń bẹ̀ nọ́mbà pé Òkọ̀rọ̀ mọ́tò ẹ̀ tó wà lójú títì àwọn máa páàkì ẹ̀ o kó ń bẹ́ o mo ní wàá o ojú títì ibo dráìvà mi ló gbé jáde níbo lẹ ti rí wọ́n júwe fún mi mo ní ẹjọ́ ẹ má bínú màá pe ẹni tó wà ń sìn ńgbà wọn pẹ̀lú tí ó wà ká ẹ máa wọ́rọ̀ àwọn dráìvà o bàbá àbẹ́jì ń bọ́ ló wà ó ń wà ní sàlẹ́ǹjì mo ní sotiri tí wọ́n bá gbé ọkọ̀ mi kúrò níbi tó páàkì ẹ̀ sí níbo gan lẹ́wà àní sàlẹ́ǹjì mo ló ṣe é gbádùn láìráre mẹ́fòónà nìyí tí wọ́n bá gbé mọ́tò mi kúrò níbi tẹ́ ẹ páàkì ẹ̀ sí ẹ máa dé sẹkítẹ́rìàtì tó rẹ̀ mi ò ní lọ fọmúrọ̀pẹ̀ ní sẹkítẹ́rìàtì o èmi ò ní lọ fọmúrọ̀pẹ̀ o àsàmọ̀sàmọ̀ ibi tí wọ́n ti yọ́ mi ògì lọ́wà ọlọ́dà nǹkan ara yóò ti tún yọ́ mi ògì ẹ ti mọ irú nǹkan yẹn àwọn come now customer go do you better ibi ọlọ́nu kí ẹ lọ fò bóde bí ẹ mọ́ ló gbé mọ́tò mi bá mi ń lé èyí tó tún ṣẹlẹ̀ kejì àǹtí Ìkàrẹ́ mo lọ orí òkè Ìkàrẹ́ èmi àtàwọn èèyàn mi orí òkè bàbá mi mo sì orí mọ́ládé àwa ń bọ̀ ọ̀nà géètì làgbà adé sẹkítẹ́rìàtì Olódùmarè lálẹ́ ẹjọ́ tá à ń sọ yìí alẹ́ la fi wọ̀lú ẹ wo bí ní mọ́tò bá paná lọ́ bá múná lọ kẹ́sẹ́ lè tí mo ní mo kọ́rúkọ sí yẹn o eléyìí private car mi ni o ló bá múná lọ sí i tó bá ti múná lọ bẹ́ẹ̀ yẹn iṣẹ́ wáyà nìyẹn àwọn rìwáyà máa gbé kọ̀ǹpútà débẹ̀ wọ́n máa gbé kọ̀ǹpútà débẹ̀ mọ́ lọ́lọ́dùmarè mọ́tò yìí ò gbọ́dọ̀ sún bí o nítòsí sẹkítẹ́rìàtì apẹ̀ rìwáyà tá a mọ̀ nọ́mbà rẹ̀ ò lọ délé ìbálòsí ọwọ́ mo ní ẹ̀mọ́ tá a ṣe mo ní nọ́mbà àgùlù lọ́wọ́ àgùlù yẹn dẹ̀rẹ̀ ó máa ń wá mọ́tò ní lọ́jọ́ bẹ́ẹ̀ ni torí ní chọ́ọ̀chì wọn níṣẹ̀lẹ̀ lọ́jọ́ nídìí òrì èmi máa ń bá wọn ṣe ìpolówó àjọ̀dún ìkórè wọn bẹ̀ ló jẹ́ ní nọ́mbà àgùlù yẹn lọ́wọ́ ìní mi bá pè àgùlù o dákun ọmọ wa bá ń wá mọ́tò ó ní kí ló ṣe é mo ní kò kúkú sí nǹkan kan tó ṣe mo ní ṣùgbọ́n wáyárìn rẹ̀ ni torí gbogbo ọtọmátìkì ni gbogbo inú rẹ̀ báyìí kìkì dáná ni bẹ́ẹ̀ bá pàlẹ̀kùndé kékèké yóò ṣàwùwá nǹkan kan tí ó ṣe náà ni so ti yé mo ní iṣẹ́ rìwáyà ni mo ní ṣùgbọ́n pé nọ́mbà rìwáyà kọ́ lọ bó bá jẹ́ pé ní nọ́mbà rìwáyà ẹ̀ fún mi tàbí ẹ wá bá mi wọ́ o Òkọ̀rọ̀ àná yín lówó ilẹ̀ ti ṣù mo ní ẹ dákun èló lẹ́ẹ̀ fi bá ń wọ́ ẹ máa ná tó 20,000 mo ní ẹ mọ̀ tó ṣẹlẹ̀ mo mọ̀ pé ẹ ti sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi ẹ bá mi bẹ̀ mọ́mì tẹ̀sùn tí ẹ bá mi bẹ̀ wọ́n obìnrin làwọn náà in case ó ṣẹ̀ṣàpá lónìí nìyẹn ó lè ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́la ẹ ṣàánú mi ní bá ní Òkọ̀rọ̀ ẹni ẹ̀yin ẹ máa ṣe ẹ wọ bí èmi máa fi 10,000 bẹ àǹgùlù bí lè ṣe sú tó lọ́dún náà lọ́hùn ó wá bá mi wá mọ́tò mi o tẹ́lẹ̀ mi ò lè lọ fọmúrọ̀pẹ̀ láàárọ̀ ọjọ́ kejì ní sẹkítẹ́rìàtì nígbà wọn bá wọ́ mọ́tò lọ́ọ̀bẹ̀
torí mo jẹ́rìí bọ̀dà sí àkà kọ̀tọ́nà rẹ̀ sí nọ́nsẹ́ǹsì ṣé ẹ rí ṣèyí ẹ̀dà ṣèyí ẹ̀rẹ̀ àwọn náà àwọn ní sùúrù ni àmọ́ slow poison làwọn náà o bí èmi wá lọ lélẹ́yìí ẹ wá ṣẹ́ fáwọn tí ó mọ clean ojú ọ̀nà ẹ̀yin lè sọ lóko mi tí a mọ̀ wípé former governor Ajímọ̀bí òun kó yúnífọ́ọ̀mù sí wọn lọ́rùn àwọn èèyàn á tún fẹ́ fìyẹn ríṣẹ́ á fìyẹn ríṣẹ́ náà wọ́n ń pe ẹgbẹ́ yẹn ní yẹ́sọ ẹ̀yin náà wá nǹkan sọ àwọn tí ò ríṣẹ́ yẹn bí ẹ tún lè fìyẹn wáṣẹ́ fún wọn ìyẹn bẹ́ẹ̀ ẹ wo bí ṣé aráyìn tẹ̀ ń ju pàǹtí sílẹ̀ ojú yín ọ̀tá mi bí àṣà àbúrò mi Babátúndé Balógun orú omẹ́ni ọ̀wọ̀ á lójú rẹ̀ ọ̀tá mi ojú yín ọ̀tá mi o nǹkan tẹ́ ẹ jẹ sínú ara yín ẹ ń jù kílẹ̀ káàkiri ẹ wo bí àwọn tí wọ́n máa ń lorú nǹkan bẹ́ẹ̀ fúnṣẹ́ tí wọ́n bẹ́ẹ̀ kó tí wọ́n mú ẹ ju ọ̀rá pure water normally kì í sọ̀rọ̀ pure water nìkan ló wà ní títì o àìmọye pàǹtí ló wà ní títì jẹkújẹ náà dẹ̀ ni o sọ ti yé jẹkújẹ ni o tẹ́ ẹ bá ti jẹ nǹkan ẹ máa délé yín tàbí kẹ́ ẹ débi tí àtàn wà kẹ́ ẹ tó mọ̀ jù síbẹ̀ ẹni tó ti tọ́ sílẹ̀ tó fẹsẹ̀ rá lọ́mọ tán fi tọ́ ṣe tó bẹ́ẹ̀ nílẹ̀ tá a pa ẹ gbà bí mo ṣe sọ fún yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹlẹ̀bẹ̀ sílẹ̀ tú ẹ báyìí ó diṣẹ́ sòkúsòkú ànábì bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ béèrè sòkúsòkú ànábì yín ó diṣẹ́ lélẹ̀ yẹn ẹ jẹ́ sọ ara yín ká ṣe jẹjẹkújẹ kí ẹ máa ṣe hẹ́ẹ́hẹ́ẹ́ bí aṣọ ya ń bẹ̀ ẹ wà gbọ́rú ẹ̀rí ẹ̀ mọ̀ pé wọ́n máa lo pàǹtí ni àmọ́ gómìnà wa Abíọ́dún Ṣèyí Mákindé àwọn jẹ́ǹtù tá a bá mú wọn níbi ìwà jẹ́ǹtù gómìnà Kwara Abdulrasaq àwọn ní ọtún jẹ́ǹtù báwọn Ọlọ́run ní jẹ́ wọ́n rí tí wọ́n èlé ẹnìkankan kúrò lójú títì àwọn ìyá lọ́jà lójú títì ìdí àpẹ́ lọ́jà bàbá ni wọ́n ò tó gbogbo gbà wọn sí wọn ò mọ̀ rí bẹ́ẹ̀ nìkan bá sì tún bọ̀ tọ́jà náà wọn ò tó kó lẹ́ńbẹ̀ ẹ̀ẹ́gún mọ́tò dùn fún wọn ni bẹ́ẹ̀ ni àmọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o ẹ má sọ àwọn ìyàwó ilé tó jẹ́ àwọn nìyá àwọn níyàwó àwọn lọ́kọ àwọn ní bàbá ẹ má sọ wọn di ráre mẹ́fò náà o bí àwọn táwọn fi ń ṣiṣẹ́ ni wọ́n fi ń bọ́mọ ni wọ́n fi ń ránlé láyà o ẹ má sọ wọn dolóko promo o bí mo bá mọ̀ wí ẹ mọ̀ gbọ́ o ẹ dákun gbogbo ojú tó wo sómi ẹ bá mi ṣe àrẹ̀ kó dọ́dọ̀ ìjọba o kí wọ́n má kó pure water ńlẹ̀ o ń làwọn àyà tí wọ́n ń bọ́mọ tí wọ́n ń ránlé láyà ìní ẹ fi mánéèjì ayé wọn o ẹ jẹ́ ẹ bá mi ṣe àrẹ̀ kó dọ́dọ̀ ìjọba o ọwọ́ tẹ́ fi láìkì ẹ̀ tẹ́ fi sọ̀kráìbù síbẹ̀ wọn ò ní káńkọ́ọ̀bù sí 08141214070 ànípàdé ayọ̀ aládùúgbò ń dọ̀la o.